ẹ̀yin tèmi ṣé kí n má tọ̀ yín kí n dẹ̀ má parọ́ fún yín fídíò tí mo mú wá fún yín ó lọ fà gidi gan ó dẹ̀ jẹ́ nǹkan tó yà mí lẹ́nu ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo rí kọ́ bẹ́ẹ̀ ni pé lọ́pọ̀lọpọ̀ gbà ẹni téèyàn bá ń bá jà àbí tá a bá ń ṣọ̀tá táàrin wa ò dán ọ̀pọ̀lọpọ̀ opportunity ló máa ń bọ́ mọ́ wa lọ́wọ́ o but still náà ọgbà àlọ́bọ orin o so gbogbo ìgbà tó borí ń pe bàbá Kọ́lá Olóòtú ní bàbá Gébú àsọ̀bọ̀ orin gangan náà ní Gébú fídíò yìí lọ fà ó lágbára ẹ jẹ́ ká jọ. nígbà tá a rìn tá a dá àárín kan Saheed ló tó báyìí Saheed Òṣùpá ó ní ó tilẹ̀ ti tó báyìí quality tí ń bẹ lára Saheed Òṣùpá ọba orin tí wọ́n fi fún un nílẹ̀ ń bí tí ìbílẹ̀ ti ní òun parí rẹ̀ òun kọ́lé òun sọ di gold onímọ̀ wá wò ń bí ilé ni òkìkí là ń gbọ́ àrá láàfin Ọ̀yọ́ àrí Saheed ìbílẹ̀ lónìí mo rí nǹkan oṣù mi ọlọ́njẹ́ ọ̀dọ́mọ nǹkan ju nǹkan lọ o nǹkan ju nǹkan lọ o àwa náà ń talẹ̀ plọ́ọ̀tì méjì mẹ́ta ń bàdàn nǹkan ju nǹkan lọ o Saheed ìbílẹ̀ ọba onílẹ̀ ọba àwọn ọba onílẹ̀ ọba Lagos landlord Sugaja Lagos landlord ilẹ̀ bíi tí Saheed Òṣùpá bá fi lè rọba stamp èèyàn orí kan lọ́kọ fún Saheed ìbílẹ̀ tó bínú fún ńlẹ̀ wọ́n ọwọ́ à ń fà á lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ bó ní kíní yọ gbàgbó ilẹ̀ báyìí lọ́wọ́ ó ní díẹ̀ lọ̀kánjú à lè mú nínú omi òkun tó bá mú mi tó bá sùn fúnra rẹ̀ yóò kó tó gẹ́lẹ́ báyìí. bóòlù ti kí Saheed ìbílẹ̀ ọ̀hún jọ náà táwọn èèyàn tí ilẹ̀ mì tìtì tó fi ní ha. yẹmọ Saheed ìbílẹ̀ o Saheed ìbílẹ̀ mọ̀sádọ́lùwà ayé ń polongo tó ló nílẹ̀ gan-an ọmọ àgbà Fúlàní tó bá wọ̀ yẹn kùn kìló. ẹ bá kó mi ọmọ mọ́lá àádùn àbẹ̀rí paná lọ́la lòdì kàṣí. ìran bàbá yín fi wá do nílẹ̀ tó fọ̀gọ́ ọ̀gá onílẹ̀ ní gbogbo bẹ̀rù lẹ́kì Saheed tó máa ń ta lè tó ta Saheed ìbílẹ̀. mi ò gbọ́ rí Saheed nílẹ̀ ayé mi kàyéfì ní ọmọ lè mọ̀ mọ̀ lápótí èso lé. àjà ó ṣà òtún mọ́ra ẹ lọ́kùnrin. ọmọ adájọ́ tó dájọ́ nọ́mbì ìbọn. ọmọ lọ́ọ̀yà tó máa ń gbalẹ̀ fi jẹun. ọmọ ọlọ́pàá tó kú ọmọ yẹn tako. má sọ mọ́ èyí náà tó n tá a rí lónìí tó ròyìn délẹ̀ Ìbàdàn ni àròyìn ẹ̀dẹ́ Sókótó àròyìn ẹ̀dẹ́ Sàǹfàrà. lẹ́kì abẹ́sọ̀tà lẹ́wà yìí o. ìdá kan náà ìdá mẹ́wàá la wà yìí. ẹ̀ ń pọ̀ gbogbo lẹ́kì. ìbílẹ̀ ọmọ anímọ̀ ṣàwọn. ọmọ anímọ̀ ṣàwọn rèé onírò mọ́dẹ̀lì. tá a bá sì ń sọ̀rọ̀ nípa àwọn tó ń talẹ̀ ní Nàìjíríà mọ́lẹ̀ oṣooṣì àfẹnití ọ̀bá nílé báláyé ló kù mọ́mọ́ Saheed ìbílẹ̀ lónìí. ilẹ̀ ìpọ́pá tó pọ̀ ní. Saheed ló pè mí ó ní ọ̀nbọ̀rẹ́ mi ń jà ó sì fẹ́ polówó rẹ̀ ọ̀nbá mi ń jà ó sì fẹ́ polówó ọ̀rẹ́ mi ó ní mo wá sọ fún ọ̀rẹ́ mi pé èmi èrè ọjà mọ́ ọmọ burú lọmọ yìí o àsọ ní plọ́ǹkù mi láti jọ yìí ọwọ́ kan ló fi sílẹ̀kùn ọwọ́ kan ló fi sílẹ̀kùn ọwọ́ kan náà ló fi sí padà Saheed Òṣùpá rèé ó sì ń tọ́jú mi ó ń ṣe dáadáa sí mi o wàláì ó ń ṣe dáadáa sí mi. onípolọ́ ti rí kẹ́kù ọlọ́run lòun jẹ́ bẹ́ẹ̀ onírò ẹ̀rí o. Saheed o gbalẹ̀ plọ́ọ̀tì kan fún mi lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ìsìnfẹ́ kó jìnnà sí títì ó ti dúró bẹ́ẹ̀ ẹ jẹ́ rọba stamp ẹ̀ lọ́dọ̀ first lady ní ọ̀tán Sugaja. ìyá wa sí ìlọ́bọ ọlọ́run mi olùgbà yìí ni.
nǹkan ju ó pọ̀ ó tó pa ẹ já padà sọ́fíìsì kó lọ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àǹtá fẹ́ ṣe ń bì. ìwọ náà bá kú bá ọmọ wa ní kí n kú. Túnde bá lọ àdé